Gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akeredolu ó mà ti kọ lẹ́tà ìdúpẹ́ sí àwọn ará ìpínlẹ̀ Ondo lórí àìsàn tó ń fi lògbòlògbò. Ẹ rántí pé láti nǹkan bí ọdún kan sẹ́yìn ní ìlera gómìnà Rótìmí Akeredolu tìpínlẹ̀ Ondo kò ti dára, tó jẹ́ wípé bó ṣe ń lọ sílé ìwòsàn lókè òkun lénìí ìlú ń padà wá sí Nàìjíríà tí yóò tún padà. Bó tilẹ̀ jẹ́ pé gómìnà náà kò tí ì kéde irú àìsàn tó ń ṣe, ṣùgbọ́n táwọn tó súnmọ́ tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àìsàn ẹ̀jẹ̀ inú kánsà tó ń pè àwọn olóyìnbó ń pè ní leukemia ló ń da gómìnà Akeredolu láàmú. Àsìkò táwọn èèyàn mọ̀ pé ìlera Akeredolu ti yíwọ́ lásìkò tí ìyàwó ẹ̀ arábìnrin Betty Àyìnláwò Akeredolu tó pariwo síta wípé obìnrin kan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fọ́kọ òun, ìyẹn arábìnrin Bọ̀mí, ó fẹ́ fi àgbo ìbílẹ̀ táwọn olóyìnbó ń pè ní herbs ó fẹ́ fi pa ọkọ òun nítorí pé ó ní èròǹgbà láti di igbákejì gómìnà ìyẹn bí ọkọ òun bá ti kú. Ṣá o, ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní Akeredolu ló kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo tó sì gbé ìjọba sílẹ̀ fún igbákejì ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa pé kó máa bá ìjọba lọ gẹ́gẹ́ bí adelé gómìnà nítorí pé òun fẹ́ lọ gba ìtọ́jú. Lásìkò táwọn èèyàn ń retí Akeredolu ní ọjọ́ tó dá ẹ̀yìn ọjọ́ kẹfà oṣù keje ọdún yìí tí í ṣe ní ọjọ́bọ̀ Thursday, níṣe ni wọn kò rí Akeredolu o, ṣùgbọ́n Akeredolu ó ti kọ lẹ́tà sí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ondo. Bí lẹ́tà tí Akeredolu kọ náà bó ṣe lọ rèé o. Ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ondo, mo ń kọ lẹ́tà yìí láti inú ọkàn mi pẹ̀lú ẹ̀mí ìdúpẹ́ àti ẹ̀mí ìmoore. Àdúrà yín àti àwọn àtìlẹ́yìn yín ó jẹ́ nǹkan tí ó ń dùn mọ́ mi nínú tó sì ń fún mi ní ìgboyà láti tètè padà bọ̀ sípò àti láti lè máa darí ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí agbára mi bá ṣe gbé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn èèyàn, àwọn olórí ẹgbẹ́ òṣèlú lọ́kan òjọ̀kan, àwọn gómìnà ẹgbẹ́ mi, àwọn kọmíṣánná tó ń bá mi ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ondo, àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo àti gbogbo ará ìpínlẹ̀ Ondo fún àdúrà yín. Inú mi dùn púpọ̀, bẹ́ẹ̀ ni eléyìí jẹ́ kóríyá fún mi pẹ̀lú gbogbo àwọn àtìlẹ́yìn tẹ́ ń ṣe fún mi. Bí mo ṣe wà ní orí bẹ́ẹ̀dì tí mò ń gba ìtọ́jú báyìí, mò ń dúró de ọjọ́ tí èmi náà yóò láǹfààní láti padà sáàárín yín, tèmi náà yóò láǹfààní láti máa bá yín kọ́wọ̀ọ́rìn tá a sì máa bá a ṣe ń ṣe tẹ́lẹ̀. Mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ wípé ara mi ti ń yá, bẹ́ẹ̀ ni mo ní ìgbàgbọ́ nínú àwọn dókítà mi àti àwọn ìmọ̀ràn tí wọ́n ń fún mi. Láìpẹ́ láì jìyàn, èmi náà yóò padà sáàárín yín nígbàkúùgbà tí wọ́n bá sọ fún mi pé ara mi ti kókó. Ẹ̀yin èèyàn, lẹ́ẹ̀kan sí i, mo dúpẹ́ fún ìfẹ́ yín, àtìlẹ́yìn yín àti àdúrà yín o. Mo tún fi ń yọ́kàn balẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó tún ti fún mi ní ẹ̀mí ìgboyà láti tó sin ìpínlẹ̀ Ondo sí láti inú ọkàn mi. Mo dúpẹ́ o, ẹ ṣé o. Tìyín ní tòótọ́, arákùnrin Olúwarótìmí ọdún Ayọ̀ Akeredolu, Senior Advocate of Nigeria, CON àti gómìnà ìpínlẹ̀ Ondo. Lẹ́tà tí gómìnà Akeredolu tó fi síta ní èní rèé o, tó sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ló ti jẹ́ kí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ondo mọ̀ pé láìpẹ́ ìlú yóò padà bọ̀ tí àwọn dókítà ọ̀hún tó bá ti sọ pé àsìkò ti tó.